èyí ni bí aláàfin ṣe wọ ìpèbí lẹ́yìn tó dé láti Canada. ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ náà kò yé níbẹ̀rẹ̀, àmọ́ ní báyìí ó ti yé ẹni gbogbo. kò yé àwọn èèyàn púpọ̀ pé ọba kan gba ọ̀pá àṣẹ àti sàbúkẹ́ẹ̀tì, àmọ́ lọ́jọ́ kejì ló gbéra tó gba ìlú òyìnbó lọ. ohun tí àwọn kọ̀ọ̀kan kọ́kọ́ ń béèrè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ ni pé irú ọba wo rèé? bẹ́ẹ̀ làwọn míì ní kí ló ń ṣẹlẹ̀ gan-an, tí àwọn alásọjáàmù ẹ̀dá míì pàápàá sì ń wí pé ṣé kìí ṣe pé kábíyèsí ti sá lọ, bóyá kò múra fún ipò náà tẹ́lẹ̀, kò rò pé òun máa jọba, ó rò pé erémọdé ni, àfi nígbà tó rí wàhálà tó wà nípò ọlá náà tó lóun ò ṣe mọ́. àmọ́ ó ti hàn dáadáa báyìí pé ọba wa ò sá lọ, àti pé kò sí àbòsí kankan nínú gbogbo ohun tó ṣẹlẹ̀. kó lè dáa ni ohun tí aláàfin Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé bá lọ. ẹni tó bá rántí bí wọ́n ti ṣètò náà, ọ̀rọ̀ náà yóò yé, yóò sì yé dáadáa. ohun tó ṣẹlẹ̀ kò sì ní rú lójú rárá. ọjọ́ 10 oṣù kínní ọdún 2025 yìí níléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé kéde pé àwọn ti mú aláàfin tuntun, àti pé orúkọ aláàfin ọ̀hún ni Abímbọ́lá Ọ̀wọ́adé. ìkéde yìí ya àwọn èèyàn lẹ́nu. ọ̀pọ̀ kò sì mọ ìdí tí wọ́n fi kéde bẹ́ẹ̀ lọ́jọ́ ẹtì Friday tí í ṣe ọjọ́ Jímọ̀. nígbà tí ọ̀rọ̀ náà fojú hàn láwọn èèyàn tó mọ ìdí abájọ. ìdí abájọ tí wọ́n mọ̀ náà ni pé wàhálà tí ọ̀rọ̀ jíjẹ aláàfin Ọ̀yọ́ ti mú dání láti ọjọ́ yìí kò jẹ́ kí wọ́n lè ṣe ìkéde náà lọ́jọ́ míì ju ọjọ́ Jímọ̀ lọ. ìdí ni pé lásìkò tí wọ́n ṣe ìkéde náà kò sẹ́nìkan tó lè sáré gba ilé ẹjọ́ lọ pé òun kò fẹ́ kí wọ́n gbé ọ̀pá àṣẹ fún aláàfin tuntun tí wọ́n yàn náà. tí ẹnìkan bá sì ti ṣe èyí tí aláàfin kò ní ọ̀pá àṣẹ tí kò ní sàbúkẹ́ẹ̀tì, ọ̀rọ̀ dàrú nìyẹn. ohun tí ìjọba fẹ́ sáré ṣe ni pé bí wọ́n ti kéde orúkọ Ọ̀wọ́adé yìí, kí wọ́n fún un ní sàbúkẹ́ẹ̀tì kí wọ́n sì gbé ọ̀pá àṣẹ fún un láàrin ọjọ́ náà sí ọjọ́ Sátidé. bó bá ṣe pé wọ́n rí Ọ̀wọ́adé ní Sátidé tí í ṣe ọjọ́ àbámẹ́ta, ìyẹn ọjọ́ kejì tí wọ́n kéde orúkọ ẹ̀, wọ́n bá ti gbé ọ̀pá àṣẹ fún un. ṣùgbọ́n ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò sí nílé, Canada ló ń gbé, iṣẹ́ ìjọba orílẹ̀-èdè náà ló ń ṣe. ọ̀gá pàtàkì kan ni níbẹ̀, iléeṣẹ́ tó ń múná wá fún gbogbo orílẹ̀-èdè ọ̀hún ló wà. ohun tí kò sì ṣe lè sáré fiṣẹ́ náà sílẹ̀ nìyẹn. kò tilẹ̀ sí bí yóò ti kò dé Nàìjíríà lọ́jọ́ kejì tí wọ́n kéde orúkọ ẹ̀, àmọ́ pẹ̀lú bó ti nira tó, lọ́jọ́ kẹta tí í ṣe ọjọ́ Sunday, Ọ̀wọ́adé gúnlẹ̀ sí Nàìjíríà. nígbà tó sì di kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì, ọjọ́ Ajé, gómìnà Ṣèyí Mákindé gbé ọ̀pá àṣẹ ẹ̀ fún un. bẹ́ẹ̀ ló sì fún ní sábúkẹ́ẹ̀tì pé òun ni aláàfin Ọ̀yọ́ tuntun. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọba náà gba ìlú Ọ̀yọ́ lọ, níbi tó ti fi ara ẹ̀ hàn gbogbo àwọn èèyàn ilẹ̀ Yorùbá pátá tí kìí ṣe àwọn ará Ọ̀yọ́ nìkan. bẹ́ẹ̀ ọjọ́ náà pàápàá kìí ṣe ọjọ́ kékeré, ọjọ́ kan tó pinmirin ni. àwọn èrò ń wọ́ lọ, bẹ́ẹ̀ ni wọ́n ń wọ́ bọ̀. èyí sì fi hàn pé àwọn tó nílé tàlejò Ọ̀yọ́ ti ń retí aláàfin tuntun. wọ́n ń retí aláàfin tuntun lẹ́yìn tí ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ti wàjà. ohun tó wá ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ti rò pé lọ́jọ́ tí aláàfin wọ̀lú Ọ̀yọ́, ìyẹn lọ́jọ́ 13 oṣù January ọ̀hún, kò tún ní padà lọ mọ́. àmọ́ aláàfin kò sùn ìlú Ọ̀yọ́ níjọ́ náà, ó gbọ́dọ̀ padà sí Ìbàdàn nítorí lọ́jọ́ kejì ló ń lọ sí Canada padà. bí àwọn aráàlú tí wọ́n gbọ́rọ̀ náà sì ti ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀, ọba Ọ̀wọ́adé ti dé airport, ó sì ti wọ bàálù ó di Canada. kò sí ohun méjì tó fi di dandan pé kí aláàfin lọ bí kò ṣe pé ọ̀gá ńlá ni níbi tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè náà. bí kò bá sì sí níbẹ̀ tàbí nítòsí, nǹkan yóò dàrú gan ni. ohun tó gbé e lọ sọ́hún rèé. nígbà tó sì yanjú gbogbo ètò pátá tó fa iṣẹ́ náà lé ọ̀gá míì lọ́wọ́ ló padà wá sílé yìí. àsìkò tó dé bá ètò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ṣe sílẹ̀ fún mu. wọ́n ti ní kó máa bọ̀ kó wọ ìpòbí lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí yóò bá sì fi di ọjọ́ 5 oṣù kẹrin kí gbogbo ìlú wàá gbádé kárí ọba wọn. ohun tó tún jẹ́ kí àwọn ọmọ Ọ̀yọ́ jáde rẹpẹtẹ lọ́jọ́bọ̀ Àlàmísì ọjọ́ 6 oṣù yìí nìyẹn, tí wọ́n wá pàdé ọba wọn nígbà tó dé láti Canada. nígbà tí wọ́n ti gbọ́ pé kábíyèsí ti dé síbàdàn ni wọ́n ti ń múra. bí ilẹ̀ sì ti ń mọ́
ni wọ́n ti ń dúró sójú ọ̀nà káàkiri. Àwọn kan ti dúró sí ìròkò, àwọn míì wà ní fìdítì, àwọn míì wà ní jóbèlè. Wọ́n ń fẹ́ kó jẹ́ àwọn làwọn kọ́kọ́ máa rí i. Ṣùgbọ́n ní Plaza de Haruna ní Elékàrà tó sì kù bíi máìlì 3 sáàrin ìgboro Ọ̀yọ́ láwọn èrò ti rìn lọ tí wọ́n sì jókòó tí wọ́n ń retí ọba. Àwọn obìnrin ilé tí wọ́n fẹ́ fi ewì pàdé ọba wà níbẹ̀, èyí sì ni ewì àti orin wọn. Ẹ̀yà sákúre o, èrò tí ń rà kẹsàn-án ẹ̀yà sáàfin, ẹ̀bá nǹkan láàfin Abímbọ́lá. Kábíyèsí mo mórí balẹ̀ Aláàfin ọmọ ọbọ̀ Wádé dá ẹlẹ́wù ẹ̀tù. Ìyàndá àrọ́mọdọ́mọ ní Bọ́lá onígbàgbé Ládìgbòlù. Ọba tó lóyin lẹ́kọ̀ọ́ lóyin níran níbi níran lẹ́kẹ̀ẹ́ mọ̀ṣẹ́ jókòó róye ọba ńlá tí fọba jẹ ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. Àkànní o ọmọ ọmọ Wádé Ìyàndá ẹlẹ́wù ẹ̀tù. Bàbá tí yóò gbá nìtì, bàbá tí yóò lá nìtì, bàbá tí yóò mú nìtì, bàbá tí yóò fẹ́ nìtì, bàbá tí yóò ná nìtì. Ẹni Ìyàndá bá gbàgbà àgbà tí ò lè gbà tán ẹbọra ní gbarú wọn. Abímbọ́lá èrò tí re mọ̀lété ẹ̀yà sákúre o, èrò tí rà kẹsàn-án ẹ̀yà sáàfin, ẹ̀bá nǹkan láàfin Abímbọ́lá. Àwọn olórí láti agboolé Ọ̀wọ́adé náà ti jókòó, àwọn náà ní orin tiwọn lọ́tọ̀. Nǹkan láàfin Abímbọ́lá o, ẹ̀bá nǹkan láàfin Abímbọ́lá, èrò tí re mọ̀lété ẹ̀yà sákúre o, èrò tí rà kẹsàn-án ẹ̀yà sáàfin, ẹ̀bá nǹkan láàfin Abímbọ́lá. Àwọn ọmọ Ọ̀wọ́adé tí wọ́n wà ní Ìkirè náà wálé, àwọn pàápàá ṣàdúrà fọba. Gba àwọn kó tù wá lára, tó àbúrò kó bí wẹ́rẹ́, tó àgbà pọ̀tọ́ wà láhùláwàlá àpọ̀jà ní ìlànà. Lẹ́yìn náà ni adelé ìmáàmù àgbà Ọ̀yọ́ náà jókòó tó sì ṣàdúrà fún ọba pẹ̀lú àlàyé bí inú àwọn ọmọ Ọ̀yọ́ ti dùn tó. Ó ti mi ní Alhaji Abdullateef Abdulaziz Ẹlẹ́yẹlé tí mo jẹ́ mọ̀fásírù àgbà fún ilẹ̀ Ọ̀yọ́, bákan náà tí mo ń jẹ́ acting imam lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀yọ́. Ẹ̀yà fẹ́kẹ́ sọ fún wa rí pé àwọn èèyàn pọ̀ mí lónìí, àdẹ̀rẹ́ yẹn báyìí ní àná àárín jẹta, kí làwọn èèyàn ṣe náà lọ́pọ̀ tó báyìí? Yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ètò tí Ọlọ́run ọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọlá ńlá rẹ̀ lágbọ̀ngbọ̀n tí wá ń bí, torí pé gbogbo ìgbà ni Ọlọ́run ọba sì ń ní ìṣe láàrin gbogbo ẹ̀dá tó dá tọkàn ọjọ́ kan. Àmọ́ nínú ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, a wà nínú ìdùnnú tó ga látara wípé àwọn tá a ti ń béèrè lọ́dọ̀ Ọlọ́run láti bí n tó tún mọ́dún 3 sísìn nípa wípé tọ̀ ìgbà tí ọba wàjà bàbá wa Alhaji Abdulhamid Ọláyíwọlá Adéyẹmí kẹta à ń retí kọ́lọ́run ó yàn fún wa. Ọlọ́run wá jẹ́ pé ó dáhùn ìbéèrè wa lọ́dún ni, ó fún wa ní ọba tuntun, ọba wa Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù kínní. Òní ni wọ́n sọ̀kalẹ̀ sílùú Ọ̀yọ́ tí wọ́n ó dé láti Canada tí wọ́n à ń retí wọn báyìí. A wà ní Plaza de Haruna, so àwọn èèyàn pọ̀ rẹ́gẹ́dẹ́ nínú ọgbà hòtẹ́ẹ̀lì bàbá wa Haruna Eléwì ńlá wà báyìí. Àfọlọ́ Ọlọ́run bẹ lọ́hùn dídé wọn yìí, Ọlọ́run ọba kó fi sọ wá lóko rẹ̀ lọ́yọ̀ọ́, kó fi sọ ọba gangan lóko rẹ̀. Ọlọ́run tí jẹ́ kó ní dé sí ara àwọn tó bá yàn, tí gbogbo kọ́mọ̀ ṣe fi máa ṣẹlẹ̀, tí gbogbo ń tọ́ yẹ tí ètò fi máa tò. Ọlọ́run lọ́ba ọgbọ́n, òun lọ́ba àmọ̀, òun lọ́ba òye. Ọlọ́run ọba kó bá ní pé fún ọba wa tí ó fi darí ìlú Ọ̀yọ́ yìí, tí ó fi ní tẹ̀ tí ó fi ní ẹwọ́, kí ó jẹ́ kásìkò rẹ̀ ó tu gbogbo ìlú Ọ̀yọ́ lára. Níbi tí wọ́n ti ń ṣe èyí ni àwọn onílù ti dé tí wọ́n sì dá gbogbo ìlú bolẹ̀.
bí wọ́n ti ń lùlù lọ́wọ́ ní ariwo sọ kábíyèsí ti dé. láti eléèkàrà làwọn èrò ti tẹ̀lé ọba wọ́n sì jọ rin ìrìn bíi máìlì 3 náà wọ àárín Ọ̀yọ́ ni. ó kù díẹ̀ kí wọ́n délùú làwọn ọmọléèwé Ládìgbòlù àti Olivet sáré jáde wá pàdé ọba. wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń tẹ̀lé kábíyèsí pẹ̀lú mọ́tò rẹpẹtẹ tó wà lẹ́yìn ẹ̀. bí kábíyèsí ti ń ju ìrùkẹ̀rẹ̀ lòun náà ń jó nínú mọ́tò tó ti yọrí jáde náà bí ẹ̀ẹ̀mẹ́ta làwọn aráàlú sì ń dá a dúró tí mọ́tò náà kò ní rọ́nà lọ rárá. ẹgbẹ́ àwọn aláta àwọn elélùbọ́ àtàwọn ìyálọ́jà sáré jáde lọ́jà pẹ̀lú ìdùnnú. àwọn náà wá kí kábíyèsí káàbọ̀ bẹ́ẹ̀ lọ̀gọ̀rọ̀ àwọn onílù kò sáàyè fìlù sọ̀rọ̀ fìlù pòwe bí wọ́n ti ń tẹ̀lé ọba. nígbẹ̀yìn ọba náà dé ilé ringini kan nínú GRA níbi tí yóò gbàdé ìpèbí tí yóò sì bẹ̀rẹ̀ ètùtù tó bá yẹ láti ṣe. ní ìpèbí yìí ni yóò ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ nípa bí wọ́n ti ń ṣèjọba Ọ̀yọ́ àti bí ọba Ọ̀yọ́ ti gbọ́dọ̀ ṣe ní gbangba àti níkọ̀rọ̀. bẹ́ẹ̀ ni yóò gbọ́ ìtàn yóò sì dé ìdí àwọn alálẹ̀ gbogbo láti rúbọ sí wọn kó sì fi ara ẹ̀ hàn pé òun lọ́ba wọn tuntun. kò sí gìrìgìrì kan mọ́ báyìí o. ọba Abdulhakeem Ọwọ́adé ti dé ó ti wà nípèbí ọjọ́ ìgbàdé pàápàá ti kù sí dẹ̀dẹ̀. àdúrà ní gbogbo ilẹ̀ Yorùbá ń ṣe báyìí pé kí àsìkò Aláàfin tuntun yìí kó tu gbogbo wa lára. Yẹmí Ògúnjọbí ló ti ń tẹ̀lé ọ̀rọ̀ Aláàfin bọ̀ láti ìgbà tó ti dé láti Canada fún ibùdó àgbáyé tó ń rí sí àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú àmójúbà ọba tuntun.